tẹ́ gbà wọlé yẹn wọ́n ṣe dáadáa gan ni wọ́n fi ara ṣe iṣẹ́ yẹn nípa ijó nípa orin nípa ẹ̀kọ́ tẹ́ ti kọ́ wọn bí èèyàn bá gẹṣin nínú mi nígbà tí mò ń wò wọ́n ká tiẹ̀ tó lọ wúre fún wọn ó dájú pé èèyàn kankan ò lè kọsẹ̀. I'm Adeola by name, the rep for the Theatre Arts Department of LAUTECH Ogbomoso, Oyo State. Today happens to be the first induction ever in the history of LAUTECH. It has been amazing. Orúkọ mi ni ọ̀mọ̀wé Adeola Faleye. Mo jẹ́ olùkọ́ ní ọgbà Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University. Ẹ̀ka ẹ̀kọ́ Linguistics and African Languages ni mo wà. Yóò tilẹ̀ jẹ́ pé theatre ni mo fi bẹ̀rẹ̀ iṣẹ́ àyànṣe mi. Torí náà mo tún lọ sí ẹ̀ka ẹ̀kọ́ kan ní Dramatical Department. A lè sọ pé onílé méjì ni mí nífẹ̀ẹ́. Ìgbà àkọ́kọ́ mi wá sí ìlú Ògbómọ̀ṣọ́ pàápàá sí LAUTECH nìkan nìyí. Mo ní àǹfààní pé ní ọdún méjì sẹ́yìn èmi ni mo wá ṣe àkójọ convocation play sí ọgbà Ife táwa ṣeré ẹfúnṣetán aníwúrà lábẹ́ àjọ NGO mi Adéàbẹ̀kẹ́ Fábọ́lá Educultural Organization. Ọdún tó kọjá náà àwa la wá ṣe Ade marriage. Torí náà inú mi dùn wípé gbogbo ìgbà tí mò ń wá tí ní ẹ̀ka ẹ̀kọ́ kọ̀ọ̀kan tó ń jẹ́ Dramatical Department mo wá láyọ̀ wípé ẹ ti ní ẹ̀ka ẹ̀kọ́ yẹn ẹ sì ti ní àwọn ọmọ tí wọ́n gbà wọlé. Láti rí ohun tẹ́ ti ṣe ó wú mi lórí gan. Ìgbà tí mo ti ẹ̀ wá tún wò ó gan mo sọ wípé mo gbóṣùbà àràbàǹdẹ̀ fún ẹ̀ka ẹ̀kọ́ yẹn lábẹ́ àṣẹ àdín wa ọ̀jọ̀gbọ́n Ẹ̀bíjọà àti ọ̀jọ̀gbọ́n Ọmọtọ́baojú àti wọ́n jẹ́ alákòóso ẹ̀ka ẹ̀kọ́ Dramatical Department.
My name is Lekon Ajayi. Well, I'm a lecturer at the Department of Theatre Arts, LAUTECH University Ogbomoso. What we have done today is the induction, we may also call it initiation of fresh students into the theatre world. This is the practice of theatre art department of any university in Nigeria. In fact, this is so important that if you get to the midst of any theatre art graduate and they will ask you, were you initiated? If you should say you have not been initiated, you are regarded as an ogberi, as Yoruba will put it. So it's a way of inducting the students into the discipline of this profession. pé mo tiẹ̀ wá tún jẹ́ ẹni àkọ́kọ́ lóbìnrin tẹ́ pé láti wá wúre fún wọn ṣe ló dàbí pé ilé mi ni mo wà, mo rí wọn bí ọmọ mi, mo rí bí pé àwọn èso tèmi nìyí tí ò gbọ́dọ̀ rẹ̀ dànù, mo rí wọn bí ọjọ́ ọ̀la tèmi gan, tó jẹ́ pé iṣẹ́ tí à ń ṣe ìta ń pè ní eré orí ìtàgé, ẹ̀kọ́ nípa ìpohùn, torí pé iṣẹ́ tèmi yàn láàyò nìyẹn tí mo kọ́ ní ìpele kìíní kejì kẹta àkàgboyè ẹ̀kọ́ mi. Torí náà mo láyọ̀ láti rí àwọn ọmọ yẹn bí wọ́n ṣe ń ṣe, wọ́n fi ara jó, wọ́n fi ọkàn sí, wọ́n fi inú dídùn ṣe, orí wọn wú pé àwọn wà ní ẹ̀ka ẹ̀kọ́ bẹ́ẹ̀. Torí náà ayọ̀ mi kún púpọ̀, òun ló fi jẹ́ pé tinútinú ni mo fi wúre fún wọn. Láì dènà pẹ́nu mi ò lè jìnnà sí ẹ̀ka ẹ̀kọ́ yìí nítorí wípé bí igi àlọ́yè tí èmi gan bá wọn lọ ní ọgbà yìí nìyí tí mo sì mọ̀ wípé wọn ò ní kú lójú mi, èmi gan wà ní kánjú kú o torí pé mi ò tiẹ̀ tí ì débi tí mò ń lọ. Eléyìí ò sì ní jẹ́ àṣemọ fún ilé ẹ̀kọ́ yìí.